Mo máa ń rẹ́rìn-ín tí n bá ń rí àwọn èèyàn kan tán bá ní Sheikh yìí tóun bá ń sọ̀rọ̀ báyìí òun nìkan ló máa ń sọ̀rọ̀ àlàáfíà. mo gbọ́ tẹ́nìkan sọ tó ní Paracetamol 10 naira kì í ṣẹgbẹ́ aláwọ̀ lẹ́nu rẹ̀ kò sí ní tó burú bíi tọ̀sọ̀ ìbọn ẹnu ẹ̀ ló fi sọ. èmi náà dẹ̀ dá lóhùn mo ní data 5 naira kì í ṣẹgbẹ́ Ọrunmila torí data 5 naira ó fi Google gbogbo ayé lẹ́ẹ̀kan náà tí wò dẹ̀ lè rí lórí tí wò gbé dání tí ìsọ̀rọ̀ ní gbèsè bẹ̀tí ká má jẹ́ kí ogun ọ̀sẹ̀lẹ̀. Mo kàn máa ń rẹ́rìn-ín tí n bá ń rí àwọn èèyàn kan tán bá ní Sheikh yìí tóun bá ń sọ̀rọ̀ báyìí òun nìkan ló máa ń sọ̀rọ̀ àlàáfíà. Ẹ̀yin èèyàn wa, ẹ má gbàgbé nǹkan tá a kà ní Quran chapter 3 verse 28 níbi tí Allah ti ń sọ fún àwọn mùsùlùmí wípé wọn ò gbọdọ̀ nífẹ̀ẹ́ àwọn aláìgbàgbọ́ àyàfi tí wọ́n bá ń bá wọn ṣe ọ̀rẹ́ orí ahọ́n, ọ̀rẹ́ ojú. Òun ni àáfàá yìí òun ló ń ṣe. Tẹ́ ẹ bá lọ wo tafsir Ibn Kathir, ó sọ ń bẹ̀ wípé àwọn á máa fi ẹ̀jẹ̀ sínú, àwọn á dẹ̀ máa tu itọ́ funfun jáde, àwọn á máa ṣe ojú ayé bíi pé àwọn nífẹ̀ẹ́ àwọn ènìyàn tó jẹ́ pé nínú àwọn ń gbé wọn ṣépè. Irú wọn ni Sheikh yìí, àwọn dẹ̀ ló burú jù. Ṣé ẹ rí àwọn Sheikh tó sọ pé tẹ́ ẹ bá rí wọn ẹ pa tó ń sọ nǹkan tó wà nínú ìwé yẹn, àwọn yẹn gangan ló ń sọ òdodo fún yín. Irú àwọn Sheikh báyìí nǹkan tí wọ́n ń lò ni wọ́n ń pè ní tẹ̀kíà, kí wọ́n máa parọ́ fún àwọn aláìgbàgbọ́ kán lè bá a rí wọn wípé èèyàn dáadáa ni wọ́n, ẹ̀ lè dá tọwọ́ yín lẹ̀, wọ́n á lè ṣe yín jàǹbá. Ní nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn wọ́n jí àwọn ìbejì Sheikh yìí gbé. Bàbá wa Sunday Igboho wọ́n dẹ̀ ní ipa tí wọ́n kó ní òru ọjọ́ tí wọ́n gba àwọn ìbejì Sheikh yìí sílẹ̀. Kò kí ń ṣe Kùránì ni wọ́n lò, àwọn agbára tí bàbá wa Ọrunmila mú wá òun náà ni wọ́n lò. Àmọ́ Sheikh yìí ní data 5 naira. Sheikh yóò mọ nǹkan kan, torí ẹ̀mí máa ń wo ẹ̀yin èèyàn. Àwọn Sheikh tẹ́ rí wọn ò mọ nǹkan kan, gbogbo nǹkan tó wà lórí wọn kò kọjá ìtàn ilẹ̀ Lárúbáwá. Àmọ́ ìyàlẹ́nu ló máa jẹ́ fún yín tí n bá sọ fún yín pé Sheikh tẹ́ ń wò yìí kò kí ń ṣe ọmọ Yorùbá, wípé àwọn baba ńlá kú baba wọn Mali ni wọ́n ti wá. A ní wọ́n gbé ẹ̀sìn Islam yìí wá láti wá fi kó wa lẹ́rú ni. Ẹ̀yin ẹ tẹ̀ sí Google fún ara yín pé ọmọ bó ní ẹni yìí, wọ́n á sọ fún yín pé Ọ̀yọ́ ni. Kẹ́ wá tẹ̀ síbẹ̀ yìí pé ẹ gbọ́ wípé àwọn baba ńlá kú bàbá ẹ̀ Mali ni wọ́n ti wá. Ẹ wo nǹkan tí mo gbé sókè yìí. Lẹ́yìn tí ó sọ fún mi pé ọmọ Ọ̀yọ́ ni wọ́n, torí pé ó sọ fún mi pé Ọ̀yọ́ ni wọ́n bí wọn sí, pọ́mọ Ọ̀yọ́ ni wọ́n. Mo wá ní bọ̀ mo gbọ́ wípé àwọn baba ńlá kú bàbá Sheikh yìí Mali ni wọ́n ti wá. Ó wá ní yes, ó ní bẹ́ẹ̀ ni. Your information aligns perfectly with the broader history of early Islamic scholars in Yoruba land. Bí nǹkan tí mo sọ yìí gẹ́lẹ́ bó ṣe rí náà nìyẹn, torí pé àwọn tó gbé ẹ̀sìn Islam wá sí ilẹ̀ Yorùbá apá abẹ̀yẹn ni wọ́n ti wá. While Sheikh Akeugbagold's direct great-grandfather was born in Ọ̀yọ́, bó tilẹ̀ jẹ́ pé àwọn baba ńlá kú bàbá Sheikh yìí Ọ̀yọ́ ni wọ́n bí wọn sí. Oral histories and genealogical records trace the foundational roots of his clerical family back to Mali. Àwọn bàbá tó tún bí bàbá àwọn ẹni yẹn tí wọ́n gbé ẹ̀sìn Islam yẹn wá Mali ni wọ́n ti wá. Wọ́n wá tó fi dórí baba ńlá kú bàbá wọn, tó fi bí àwọn ẹni yìí sí Ọ̀yọ́. Wọ́n bá trace lineage wọn, ibi tí wọ́n ti ṣẹ̀ wá, Mali ni wọ́n ti wá. Ọmọ Mali ni wọ́n. Ẹ ò lè rí ọmọ Mali kó máa sọ dáadáa nípa ilẹ̀ Yorùbá. Mò ń sọ fún yín pé ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn foreigner ni. Gbogbo àwọn tẹ́ ẹ rí tó jẹ́ Sheikh, àáfàá, Mali, Sudan, Senegal, ibẹ̀ ni wọ́n ti wá. Wọn ò kí ń ṣara wa, wọ́n bí wọn sórí ilẹ̀ yìí ni. Wọ́n kàn ń sọ èdè wa ni, wọn ò kí ń ṣara wa. Èèyàn ọmọ kóòtù òjíire. Ẹ̀sìn Islam wọ́n gbé wá kí wọ́n fi tako àṣà àti ìṣe wa, kí wọ́n fi gbà lọ́wọ́ wa. Àwọn tó wá láti Mali yìí wọ́n á lè kó wa lẹ́rú, wọ́n á lè gba ilẹ̀ wa, wọ́n á lè gba agbára lọ́wọ́ wa. Ẹ jí ẹ má sùn. Kò sí nǹkan kan tó ṣe àṣà àti ìṣe wa o. Allah ò lágbára kankan.
tí ó bá tiẹ̀ wá jẹ́ pé nǹkan kan tó lágbára tó níwúlò tó lè wúlò fún wa òun ni wọ́n gbé wá tán fẹ́ fi gba tọwọ́ wa, ṣebí kò bá dáa? Allah tí wọ́n gbé wá kò lè ṣe nǹkan kan, kò lè fún wàrà àmọ́ ó lè dá wàrà nù. Àáfàá yìí wá fẹ́ máa fi Allah wé Ọ̀rúnmìlà òrìṣà ọgbọ́n. Mi ò mọ nǹkan tí n bá sọ, but mo mọ̀ pé torí pé ẹ ò kì í ṣara wa, àwọn nǹkan yìí kò lè yé yín. Àmọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ kóòtù òjíire làwa ń bá wí, ẹ̀yin ṣèyíkì anáwa ò bá yín wí. Ẹ jẹ́ kọ́rọ̀ wa kó yé àwọn èèyàn wa, tó bá ti yé àwọn èèyàn wa wọ́n á lè mọ ibi tẹ́ ẹ bìlọ́ǹgì sí. Ẹ̀yin èèyàn wa, gbogbo àwọn àáfàá tẹ́ rí pátá tí wọ́n ń sọ fún wa wípé ẹ̀sìn Islam nìkan lọ́nà, ẹ̀yin èèyàn wa, irọ́ ni o. Wọn ò kì í ṣara wa. Tẹ́ ẹ bá lọ wo àwọn baba ńlá kú baba tó bí baba wọn, Mali, Senegal, Sudan, òun ni wọ́n ti wá o. Wọ́n fẹ́ destroy, wọ́n fẹ́ bà àṣà àti ìṣe wa, wọ́n fẹ́ bàjẹ́, wọ́n fẹ́ ká kórìíra ẹ̀, kán lè fi sí lárúbáwá, kán lè fi kó wa lẹ́rú. Ẹ jí ẹ má sùn. Allah ò lágbára kankan, Allah ò lè ṣe nǹkan kan, kò ságbára kankan nínú Quran. Ṣé ẹ rí Quran? Ìtàn àlọ́ lásán ló wà ńbẹ̀, kò sí nǹkan kan ńbẹ̀ tó lè ṣiṣẹ́ fún nǹkan kan. Ẹ padà lọ sí ilé yín. Ṣé ẹ rí nǹkan tó ń ṣe nílé yín tí wọ́n fẹ́ wá fi ẹ̀sìn gbà kúrò lọ́wọ́ yín? Tí ìyà bá bẹ̀rẹ̀ sí í jẹ yín, ibi tí wọ́n ní kẹ́ ẹ lọ yẹn kò lè gbà yín lẹ̀ o. Ìgbàlà yín, ilé yín gangan ló wà. Ẹ padà lọ sí ilé yín. Nǹkan tí wọ́n ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Tí nǹkan kan bá wà ńbẹ̀ tí ò bá dáa, ẹ̀yin náà ẹ repackage ẹ̀, torí pé ayé ti yàtọ̀ sí tàtijọ́. Ẹ jí ẹ má sùn. Ẹ padà lọ sílé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè. Èrè lásán ni. Paracetamol 10 Naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí, mo dúró. Ó dìgbà. ms baba sọ wípé Paracetamol 10 Naira ó lágbára ju Allah lọ. Sheikh Akeugbagold wá dá lóhùn padà wípé dátà 5 Naira náà lágbára ju Ọrunmila lọ. Báyìí ni ms baba wá gbọ́ ọ̀rọ̀ yìí, ó sì padà ṣe fọ́nrán fún Sheikh Akeugbagold láti máa ṣàlàyé fún àwọn èèyàn wa wípé bí àwọn mùsùlùmí ṣe máa ń ṣe lèyí o. ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí máa wà dójú ẹ̀ báyìí. Àkàmọ́ àti mọ́mì, èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa.